tòótọ́ ẹ wo ẹ káàbọ̀ sórí ètò wa Ọ̀dẹ̀ Òdùbí akínyìn wípé ẹ káàbọ̀ sáàrin wa akínyìn nítorí wípé ẹ̀yin lẹ follow wa ẹ̀yin lẹ like ẹ̀yin lẹ tí wọ́n comment ẹ wo fẹ́ẹ̀dẹ ẹ̀ṣẹ̀ ń join wa ẹ wo ẹ káàbọ̀ sí one big family one Yorùbá nation forever ẹ wo breaking mo fẹ́ fi wọlé mo fẹ́ sáré wọlé ní kí má bàa sáré jáde ẹ wo lórí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni o lórí ọ̀rọ̀ end bad government tó pariwo yìí Wike sọ wípé Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe kíni ó ti wá fẹ́ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nípa end bad government wípé ó ti wá sọ wípé òkè òun fẹ́ gbọ́ bí wọ́n ṣe ń sọ ẹ̀dùn ọkàn wọn kóun bá lè mọ̀ nǹkan tóun máa ṣe. Ní Àbújá ni Wike ti ń sọ̀rọ̀ Nelson Wike ó sọ wípé Tinubu ti sọ wípé òun ti ṣetán láti gbọ́ protest tó ń ṣe ní nationwide tó bẹ̀rẹ̀ níjọ́ Thursday. Wike ó ti ṣe kíni ó ti bá Tinubu àwọn méjèèjì ti jọ jókòó wọ́n dẹ̀ ti jọ sọ̀rọ̀ ní presidential villa l'Abuja níjọ́ yẹn gangan. Ó ti wá sọ wípé àwọn official ìjọba wọ́n dẹ̀ ń ṣe kíni wọ́n ní tear gas wọ́n dẹ̀ fi ṣe kíni wọ́n fi ń lé àwọn protesters ẹ dẹ̀ mọ̀ bí tear gas ṣe máa ń rí lára èèyàn. Ó sọ fún ọ wípé ní àsìkò yìí ni wípé kíni ó ní òun fẹ́ ṣe kíni òun fẹ́ continue pẹ̀lú peace protest nítorí wípé kíni òun ti fẹ́ make peace ní àsìkò yìí. Ó wá sọ wípé kíni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe kíni ó fẹ́ gbọ́ nǹkan tá fẹ́ sọ wípé gbogbo nǹkan tá ń sọ wípé ebi ń pa wá o ara ń ni wá o wípé òun fẹ́ gbọ́ wípé òun ti wá múra tán báyìí. Ẹjọ́ dádì àti mọ́mì kí ló ṣe tẹ́lẹ̀ tí ò fẹ́ gbọ́ kí ló ṣe tẹ́lẹ̀ tó fi ń blọ́ọ̀kì tó fi ṣe kíni tó fi ń dínà gbogbo ẹ̀ kí ló ṣe tó wípé ìyà ò máa jẹ́ nílé tó wù wà. Ẹ wò ó máa ní mọ̀kànmọ̀kàn ní kọ̀yàn o ẹ wò ó nísìnyí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ fẹ́ ṣe kíni àwọn ẹ̀ṣẹ̀ fẹ́ gbọ́ nǹkan táwa fẹ́ sọ àwọn ẹ̀ṣẹ̀ fẹ́ jókòó ìwọ̀n nǹkan táwa sọ yẹn àwọn ẹ̀ṣẹ̀ wá fẹ́ yọ kúrò èyí táwọn ò bá fẹ́ ó máa yọ kúrò èyí táwọn lè ṣe nínú ẹ̀ ó máa wá fi sí. Tó bá yá a máa sọ wípé kíni a fẹ́ jẹ́ kí àwa a mọ̀ pé ìjọba wa wọ́n máa ní a ní freedom of speech, right to life, right to communicate. Ó ṣe jẹ́ pé president ò ṣe bọ́ta kó wá sọ wípé okay kó address gbogbo wa life kó sọ nǹkan tó fẹ́ sọ ká dẹ̀ gbọ́. Nàìjíríà ni mo ti mọ̀ pé tó bá fẹ́ ṣe anything wàá kọ́kọ́ jókòó pẹ̀lú àwọn apárí kan tó pera wọn ní House of Representatives. Táwọn yẹn ò bá gbà president ò mà ní gbà táwọn yẹn ò bá fẹ́ gbọ́ president ò mà ní gbọ́. Ó yẹ kó lè bọ́ta kó bá lè ṣe kíni kó bá lè ṣiṣẹ́ fún wa. Ṣé pẹ̀lú bí ìyà ṣe ń jẹ wá ṣé kò tí ì tó ni òun ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé òun fẹ́ gbọ́kàn tá à ń sọ ìgbà tí wọ́n ṣe kíni ìgbà tí wọ́n sọ wípé kó máa pín ráìsì fún wa kó máa fún àwa ní 100,000 naira ẹ máa gbọ́ mo sọ tẹ́lẹ̀ wípé kíni bàbá arúgbó yẹn ó mọ̀ nǹkan tó ń ṣe. Tó bá tiẹ̀ fẹ́ fún àwọn èèyàn lówó 100,000 naira ká sọ wípé ní ilé iṣẹ́ kan 100,000 naira tó dẹ̀ ní 500 workers báwo ló ṣe fẹ́ ṣe. Àwa náà ti mọ̀ wípé ààrẹ wa kò kí ń gbọ́rọ̀ kéèyàn bá sọ̀rọ̀ báyìí kókò sọ̀rọ̀ kéèyàn dẹ̀ bá sọ̀rọ̀ kó dẹ̀ gbọ́ràn kò fẹ́ tí kò bá ti fa wàhálà kò ní gbọ́ nǹkan tó fẹ́ sọ. Kí ló dé kí ló ṣẹlẹ̀ tí Wike ò bá jáde wípé ó ti gbọ́ nǹkan tá fẹ́ sọ ńkọ́. Àwa dẹ̀ mọ̀ wípé bóyá sọ pé òun ti gbọ́ nǹkan tá fẹ́ sọ yẹn àwọn ẹlẹ́yìn máa sọ títí tó máa fi gbọ́ títí tó bá lè ṣe títí tó dẹ̀ máa fi ṣe kí títí tó máa fi bá wa sọ nǹkan táwa fẹ́ gbọ́. Ṣá gbọ́dọ̀ máa ṣe gbogbo ẹ̀ ní violent ní ṣá gbọ́dọ̀ máa lo ìjà láti lè fi bára wa sọ̀rọ̀ ni. Tó bá fẹ́ wọlé ọ máa ní ẹ má worry ẹ farabalẹ̀ ẹ máa ní àǹfààní àti sọ ẹ̀dùn ọkàn yín. Tẹ́ bá lè ti sọ ẹ̀dùn ọkàn yín báyìí a máa dá yín lò
tẹ́ bá yàn wá ìyà ò ní jẹ yín, tẹ́ bá yàn wá ebi ò ní pa yín, tẹ́ bá yàn wá ẹ ní rí dáradára, tẹ́ bá yàn wá ẹ máa lọ sí iwájú ni, tẹ́ bá lọ wá ilé àwọn ọmọ yín, ilé ìwé àwọn ọmọ yín báyìí déédéé ni. Ẹ̀yin mọ̀ wípé nǹkan tó yẹ kẹ́ ṣe nìyẹn, ṣùgbọ́n ẹ wá ṣe kí ni, ẹ wá fìyẹn ṣe kí ni, ẹ wá fìyẹn ni wá lára. Ẹ wo dádì President Bola Ahmed Tinubu, ọmọ Yorùbá ni a dá nígbà àwọn méjèèjì o, àti gbogbo àwọn ọmọ Yorùbá nation, ọmọ Yorùbá ni wá o. Àwọn Yorùbá máa sọ pé dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀, ṣe nǹkan ní àsìkò tó yẹ kó ṣe, sọ̀rọ̀ ní àsìkò tó yẹ kó sọ̀rọ̀, ká bá lè gbọ́ ní àsìkò tó yẹ ká gbọ́. Orí gbogbo wa ní Nàìjíríà, orí aládé ni wá o, a kì í ṣorí olòṣì. Ìwọ wá sọ pé ìwọ fẹ́ gbọ́kàn tá fẹ́ sọ, kò sí wàhálà, jẹ́ káwa tiẹ̀ máa sọ fún ẹ bí báyìí. Tó bá fẹ́ yọ owó epo, tó bá fẹ́ fi owó epo máa fi ṣe gbogbo gbèsè tá jẹ, kò sí wàhálà, owó tó fi lé ó ti pọ̀ jù. Àwọn wèrè kan tó ṣiṣẹ́ lábẹ́ ẹ̀, òun ni wèrè kan lọ fi 21 billion naira lọ fi ra ilé, tó lọ fi túlé ẹ̀ ṣe tó dà pé lójú tèmi gan ó ra ilé yẹn ni. Ó yẹ pé òun fi túlé òun ṣe ilé tó yẹ pé tó dé bá máa rọ̀ báyìí á gbé lọ tilétilé ni. 21 billion naira, ó sọ pé òun vice president yẹ. Ẹnìkan tó ṣe olórí àwọn ọmọ ọ̀tá, ìyẹn gba 400 million naira. Kí lè kọ́ àwọn ọmọ ọ̀sìn, kí lè kọ́ wọn wípé ókè tẹ́ bá dàgbà ẹ̀dọ́mọ ọ̀tá kẹ́ bá lè máa gbówó, tẹ́ bá dàgbà ẹ̀dọ́mọ ọ̀tá kẹ́ bá lè máa rówó, pé kò ṣe tipá ní kẹ́ lọ sí ilé ìwé, wípé ilé ìwé sì ń gan kò wúlò. Ẹ ṣe máa sọ wípé school na scam. Ó lọ léèwé, ó lọ kàwé, ó padà fi ṣoríire. Ẹlòmíì ṣì ń kọ́ṣẹ́ ọwọ́ sílẹ̀. Nínú ìlú yìí náà ta ní olórí, ìyà tún jẹ wá. Àwa ti gbọ́ o, ṣé mo fẹ́ gbọ́kàn tá wá fẹ́ sọ ni, àwa máa sọ fún ẹ. Nǹkan tẹ́yin bá fẹ́ yẹ kí Tinubu kó gbọ́, ẹ bá wa fi sí comment section. Ẹ má gbàgbé láti subscribe. Tẹ́ bá ní àwọn ọ̀rẹ́ yín, ẹ sọ fún wọn pé kó follow wa, kó subscribe, káwọn náà dẹ̀ máa comment, torí pé kíni, mò ń bọ̀, One Yorùbá Nation forever. Ó dàbọ̀.